International gbogbo ẹ̀yin lovers mi tẹ́ bá jẹ́ àbí customer tí ó ń wò mí tẹ́ bá rí pé ogun ti pọ̀ jù tẹ́ bá ti rò pé ogun ti pọ̀ jù fún ẹ jù kò sẹ́ni tí ò lè lo iṣẹ́ yìí bọ̀ kì í ṣiṣẹ́ tó yá láti ṣe. Bó bá ní 100,000 bó bá kó 100,000 sílẹ̀ pé kọ́ ọmọ báyìí wá ejò sèbé o lè bó jẹ́ 100,000 ló kó sílẹ̀ fún wọn pé kọ́ ọmọ báyìí wá o lè má ti rí fún odidi ọdún kan lọ́ọ̀kì lèèyàn máa fi rí ejò yẹn òòjọ́ lórí ìgbúdọ̀ jẹ́ kí la máa lọ ṣe iṣẹ́ yìí iṣẹ́ àṣẹta ni àṣẹta tó lágbára gbogbo ẹni tó bá perí ẹ níbi ó lọ mú ọ̀rọ̀ ẹ lọ sí ilé babaláwo àbẹ́ lálàfà àbí pásítọ̀ àbí wòlíì àbí ojú òṣàkàn àbí ojú ògún kan àbí ojú kíní ni àbí ó tiẹ̀ lọ ó gbé ọ̀rọ̀ ẹ lọ sí ibi tó ń fò lọ ó lọ sọ̀rọ̀ ẹ burúkú lójú ẹsẹ̀ mọ́ ni ejò máa sọ bá ti lọ́jọ́ tó bá ti dárúkọ ẹ̀ báyìí burúkú ejò máa sọ pani irú èmi sì mi lè máa lo irú oògùn bẹ́ẹ̀ tó bá ti pọ̀ jù because ọ̀tá pọ̀ bẹ́ẹ̀ni ìyàn ń ro ojú ẹ̀ burúkú lẹ́yìn bó bá jẹ́ ọmọ ẹsẹ̀ ìyàn gbọ́dọ̀ ló púpọ̀ jù èèyàn gbọ́dọ̀ máa lo ilé ẹ̀kọ̀kan jẹ́ ẹ̀kan lóṣù àbí ẹ̀mejì lóṣù olódà àwọn iṣẹ́ báyìí mi láìka tètè máa múlẹ̀ cause most of ẹlòmíín sì kò mọ bó ṣe ń lò ó ọpọlọ ni àwọn àgbàlagbà fi ń lò ó iṣẹ́ tó lágbára ni wá wo ẹ jẹ́ kí n ka àkọ́tọ́ máa fi ṣe sílẹ̀ ẹ̀ máa gbé nǹkan kékeré ni o kí la máa lọ ṣe ọmọ ìyá mi kí la so wọ́n máa lọ wá ejò sèbé tábà ti wá ejò sèbé yẹn àmú tòjọ́ ló gbọ́dọ̀ jẹ́ kí orí ejò yẹn tútù tòjọ́ a máa lọ mú kó wá látakùn àfikún àpọ̀ àmọ́ ó bá ti wá kó tán àmọ́ á kó sínú àmọ́ fi sínú inú apẹ tá a fẹ́ fi jó oògùn yẹn àti tá a fi jó a máa mú odidi atare tó bá tóbi àmọ́ pẹ̀lú ẹ̀ àjò tá a bá ti jó tán ọmọ ìyá máa lọ a bá ti lọ nínú pọ́ọ̀tì yẹn tó bá ti wá lọ nínú ẹ̀ a máa pọ̀ ọṣẹ mọ́ níbẹ̀ tó bá ti wá pọ̀ ọṣẹ máa lè wọ́n ọṣẹ díẹ̀ lórí ọtí díẹ̀ àbí omi díẹ̀ ká wọlé lórí ká fi pò tó bá ti wá pọ̀ ọmọ ìyá mi kí la máa ṣe a máa gbé pamọ́ síbi kan ọmọ ẹ lè lò ìwọ lè lò ìyàwó ẹ lè lò ẹni bá wí pé kò robi sí ẹ ó lè lò ọmọ ìyá mi bọ̀ tó dáa fún ẹ̀yìn ẹ̀ wò fún alára ẹ bí ogun bá pọ̀ jù àbí ẹlòmíì táyé ń robi sí táyé bóyá irú ẹni tó ń ṣe mí kàn fẹ́ sọ ni because àwọn politicians wa wèrè ní most of them ó pẹ̀lú kan tí mo fi ń fẹ́ máa kọ́ wọn ní àwọn kan tó lè máa fi defend ara wọn wo mórí wa wù náà wo mórí mi wù àbò mórí mi wù ni so àwọn kan báyìí tó bá tó wá ṣe kí ni bóyá ẹlòmíì fẹ́ ó rán èèyàn tiẹ̀ pé kó lọ ṣe bẹ́ẹ̀ fún ẹ bóyá kó lọ pa ẹ́ àtẹnitọ́ràn àtòun tó ràn una páyín so tó bá tó wá gbòó tán gbèsè kan ẹ̀ẹ̀kan lóṣù abẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan lóṣù ló tẹ̀ dájú ẹ̀ẹ̀kan lóṣù wàá máa fi wẹ̀ lẹ́ẹ̀kan lóṣù ọmọ ìyá mi lọ gbìyànjú ẹ̀ bó bá ti wọ̀ ẹ́ kó má sáré ara ẹ̀ kó lanú lẹ̀ gbogbo ayé ló sáré sí mò ń gbogbo ẹlẹ́ ayé ń sáré gbẹ́nu lẹ̀ bíi dìdìrìn bóyá wọ́n máa wá bó ṣe máa kọ́mẹ̀tì máa fi kọ́mẹ̀tì máa sọ̀rọ̀ sí mi you are in it with ọjọ́ wo láti ìgbà tó di láyé ìrànlọ́wọ́ wo ló ṣe fún ọmọ Yorùbá àbí ìrànlọ́wọ́ wo ló ṣe fún ọmọ ìlàkejì ẹ ẹlòmí àpè láti àbúrò ṣe máa sọ̀rọ̀ sí mi ẹlòmí àpè mí láti àmà mẹ́sẹ̀gì mi ló máa pè mí àmà sọ̀rọ̀ sí mi ṣé o ràn yẹn lọ́wọ́ rí ọmọ ìyá ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi gbogbo ẹni bá fẹ́ pè mí láti Nàìjíríà àti abroad tó bá mọ̀ pé o fẹ́ kí n consult fún ẹ ọmọ ìyá mi di owó ẹ mú o mi ò ṣiṣẹ́ ọ̀fẹ́ mi ń consult ọ̀fẹ́ gbogbo ní ẹ like ọ̀fẹ́ jù mi ń consult ọ̀fẹ́ gbogbo àwọn tó ń pè mí láti abroad ẹlòmí àpè mí láti abroad kí n máa consult fún kò ní fẹ́ san owó consultation kò fẹ́ sọ iṣẹ́ mi di dáadáa mọ́ mi lọ́wọ́ ni so má pè mí pé kí n bá consult ọ̀fẹ́ mi ò ṣe bá lè mú nǹkan fún ẹ̀ràn láì lọ́fẹ̀ẹ́ èyí tó kù má sọ mí dáadáa pé lóye kí n máa jẹ èyí náà lè máa padà bú mi so ẹjọ mo bẹ̀ má ṣe o so ó dàbọ̀ thank you very much bá tún wọ ẹgbẹ́ má ṣe kò lanú lẹ̀ bí pùsì ẹ má bínú ẹ má padà kò lanú lẹ̀.